dìní ọgbọ́n ògbé ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé o ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé. ìmọ̀lọ́lá dìní ìtúnyẹ́ tó wà ní ìmọ̀lọ́lá dìní lóko ní báyìí o. ìmọ̀lọ́lá dìní ti Nigeria latest Islamic lecture lọ́ba wa post ẹ̀ sáyé ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé o ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé. ìmọ̀lọ́lá dìní ọlọ́run mọ́sá fọ̀rọ̀ sí náà yíwájú báyìí lọ. Ànábì Muhammad man yuridillahu bihi khayran yufaqihu fid-din. ẹni ọlọ́run bá fi orí ayatollah kiyama fún ọlọ́run wà ní ọgbẹ́sìn yìí. fa inna li fikiha olúwa wa fọláàánú rẹ̀ àbíbí ọ́. àfọláṣẹ rẹ̀ àbíbí ọ́ àtàwọn àti gbogbo títí ń gbọ́ wa ojú tí mò wá ọlọ́mọ́sá fèsì yé wa o. gbogbo àwọn jẹ̀mọ́ wa jákèjádò ayé ọlọ́mọ́sá bá ṣàánú wa. Nigeria latest Islamic lecture ọlọ́run dákun mọ́sá bá gbòòrò rẹ̀ jọ lálùbáríkà. gbogbo àwọn náà lọ jẹ́ àṣàṣeyọrí o. wala àmín àrọ́dọ́tò làbúrò ọlọ́mọdé ọba jẹ́ ọlọ́jọ́ lálùbáríkà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. الشيخ عبد المؤمن الأقروي الأدبي ọlọ́wọ́n jẹ́ alálùbáríkà ọlọ́wọ́n jẹ́ pẹ́ fúnra wa gbogbo àwọn jẹ́mọ́ wa tá à ń gbọ́ ajákèjádò ayé ọlọ́wọ́n yọ́nú sí gbogbo wa wala àmín. olúwa wa dúpẹ́ wa yẹ olúwa lógo àlékún kí ọlọ́wọ́n àlékún kí ọlọ́wọ́n bá ṣe fún anábì wa Muhammad gbogbo àwọn afọ àwa tán fi kí wúmà wa ọlọ́mọṣàbá dúpẹ́ fún wa bàbá alájí àgbà bàbá afọ àgbà Sheikh Tajul Adabi bàbá àlífà ẹlẹ́ẹ̀kejì Sheikh Safiyullahi Kamaluddin bàbá Sultan Mufassirin bàbá nílé ilẹ̀ bàbá agbóníwáṣẹ́ àgbáyé bàbá agbónítàdá bàbá Mọ̀lánà Sheikh Adam Abdullahi Ìlórí bàbá àwọn afọ alápapọ̀ agbárígidó mọ̀ ní gbogbo wọn lápapọ̀ lọ́mọ́sà yọ́nú sí wọn o. wala amina wala amina bá tó kù fún ọlọ́run jẹ́jẹ́ àlùbáríkà wọn pẹ́ àwọn tàdá tòní alájà àgbà tòní àwọn afọ àgbàlágùrù àwọn afọ ọlọ́mọṣàbà ṣàánú wa o. wala amina gbogbo títí ń gbọ́ wa ọlọ́mọṣàbà sáyẹ́lẹ̀ sùn lórí ọgbọ́n ọkọ̀ mọ́ fẹ́ wa ọlọ́mọṣàfilẹ̀ wa lọ́wọ́ gbogbo tó kàn wá kọ̀ ọlọ́mọṣàgbé jìnà sí wa. wala amina gbogbo ẹni ara ní ọlọ́mọ àṣẹdẹ̀kọ̀ fún wala amina wala la hawla wala quwwata. olúwa wa Nigeria latest Islamic lecture ọlọ́mọṣàbà gbòòrò rẹ̀ ọlọ́njọ́ lálùbáríkà wala amina. Abdul Mu'min gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tá à ń bábọ̀ nípa ìrun àti wá bá lẹ́yọ kọ̀ọ̀kan báyìí àfà mọ́mìnì èyí tá máa gbéyẹ̀wò báyìí lákọ̀ọ́lẹ̀ ọ̀rọ̀ wa lásìkò tẹ́ ń gbọ́ yìí ní mubtilatu salat. a máa sọ̀rọ̀ nípa àwọn àká tí máa ń ba ìrun jẹ́ Abdul Mu'min àwọn àká tí máa ń ba ìrun jẹ́ á sọ̀rọ̀ nípa rẹ̀. bákan náà bá parí yẹn á bọ́ síbi makruhatu salat àwọn àká tá a kọ̀ fún wa láti ṣe ń bi ìrun bá a bá ṣe kọ̀ bàrún jẹ́ a máa kọ̀ fún wa pé ká má ṣe wẹ́ẹ̀ Abdul Mu'min ọlọ́run lórí mi gbọ́ yìí àkọ́kọ́ ni tí ń bànú jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni àwọn kan tá a kọ̀ fún wa láti ṣe níbi ìrun bàbá sì ń kọ̀ bànú wa jẹ́ àmọ́ kọ̀ dá kíyàn máa ṣe. Abdul Mu'min ọgbọ́n mi yé báyìí. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. La ilaha illallah. Bismillahir rahmanir rahim. Allah ni alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. Alif lam mim. Agaba fẹ́ kí n lọ rí bá ti máa kí bẹ̀rẹ̀ lọ. Aṣọ òlímà káwọn àbá máa gbà fún wa. Lèlè mọ́. Kí wá lọ́wọ́ wá fi tẹ̀lé kọ́ ní alladhina yuqimuna as-salata. Alladhina yuqimuna as-salata. Wa
ويؤتون الزكاة ويؤتون الزكاة وبالآخرة هم يوقنون. الله أكبر كبيرا. القرآن مجيد. Abdul Mumini ọlọ́ni Al-Qur'ani tẹ́rí ọlọ́ni kò sí èméjì ń bẹ̀ àwọn ọlọ́mọ abala ní ọ̀rọ̀ wa ní ìmọ̀nà ní Kùránì ọmọ jẹ́ gbogbo olùbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá táwa lẹ́lùbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá Mumini. Alladhina yuqimuna salata. Ibi tí ń lọ gángan nìyẹn alladhina yuqimuna salata. Ọlọ́ni gbogbo olùbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba láyé àmì táfi dá wọn mà òun ni pé báwùsùkò òun bá tó wọn ò ní fi irun láre. Abdul Mumini ọ̀là kára lè kó sínú olùbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba láàfin yanjú ọ̀rọ̀ ọ̀run fún wa wẹ́rẹ́wẹ́rẹ́. Àmọ́ bá a para alladhina yuqimuna salata. Alladhina yuqimuna salata. Wa yu'tuna zakata. La ilaha illallah. Wa bil akhirati. Olúwa wẹ̀lẹ́ dá wa ṣàánú wa mọ́sàfihàn rọ̀ wá lọ́rùn. Abdul Mumini animubtilatu salati àwọn kan tí máa ń ba ìrun jẹ́. Abdul Mumini bàbá ní àmà ká fúnra wa ọ̀pọ̀ ẹ̀wájá máa múlẹ̀ sọ̀sọ̀ ká máa múlẹ̀ ọ̀kọ̀ọ̀kan. Alákọ̀ọ́kọ́ òun ni tariku rukunin mini arikani salati ìgbé orígun kan jù sílẹ̀ nínú àwọn orígun wọn kí a má sí àbá Mumini bàbá lórígun ọ̀run àti ká fúnra wa níbi ìta àti láti yìí àbá Mumini òun ni pé ọ̀ràn èèyàn àrùn tá a kà fúnra wa wọn kí ẹ wá fọ ọ̀ràn èèyàn kan lẹ̀ nínú àwọn ọ̀ràn èèyàn àrùn bí ò bá ti sí irun rẹ̀ bàjẹ́ àbá Mumini bí èwo lọ́ràn èèyàn bí ká ké suratul Fatiha ọ̀ràn èèyàn ni bí ká àbá Mumini takbiratul ihrami Allahu akbar kábàrà alákọ̀ọ́kọ́ ọ̀ràn èèyàn ni àbá Mumini ọ̀gbọ́ ká rùkú ọ̀ràn èèyàn ni ká dìde láti bí rùkú ká dó padà déédéé ọ̀ràn èèyàn ni ká forí kalẹ̀ ọ̀ràn èèyàn ni ká dìde láti bí kalẹ̀ ká jòkó ká wá jòkó láàrin fi kalẹ̀ wà fún mi ní ọ̀ràn èèyàn ni gbogbo ọ̀ràn yẹn tá a kà síwájú wọn kí yẹn wá fọyọ̀ kán lẹ̀ bẹ́ẹ̀ kọ́mọ̀ sí ọmọ àmà ni o kọ̀mọ̀ àmà ni o ìrún bàjẹ́ àfáwọn mẹ́rin bí ìrún bá gbàgbé rẹ̀ àwọn afáwọn afimọ́jẹ̀mọ́ sí wọ́n ní ìrún rẹ̀ bàjẹ́ ńlá mú yàtà dára kíru àdínà àsọ̀láàtì tí ó bá rí n tó bọ́ lọ́wọ́ rẹ̀ ohun tí ó bá rí ilé bá padà nígbà tí ń kírun lọ́wọ́. Sheikh Abdul Mumin lápèjúwe ìyẹn ń kírun lọ́wọ́ ó wá gbàgbé bíráka alákọ̀ọ́kọ́ kò kí suratul Fatiha ó wá rántí bíráka ẹlẹ́ẹ̀kejì àwọn mìíràn gbọ́ ṣé bí irun ló ń kí lọ́wọ́ ló ti rántí pé ráka àkọ́kọ́ tí mo kí lẹ̀ kan ìmọ̀ ìpín suratul Fatiha ṣé Fatiha sì ní ọ̀ràn yẹn ni àbíkọ́ sọ pé ìrántí rùkú ìrántí fi kalẹ̀ níbi ráka alákọ̀ọ́kọ́ àwọn àfáàní ráka yẹn ti bàjẹ́ àwọn àbúrò mọ̀ọ́dọ̀ gbọ́ ráka yẹn ti ṣe kí ni ó ti bàjẹ́ bí ráka lẹ́ẹ̀kejì tó ń kí lọ́wọ́ tó ti rántí òun lọ́wọ́ á gbé sípò pé ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rùn òun ni ráka alákọ̀ọ́kọ́ ráka lẹ́ẹ̀kejì tó ti rántí pò kí Fatiha ráka lẹ́ẹ̀kejì tó ti rántí pò òrùkú òfin kalẹ̀ ìbẹ̀ òun lọ́wọ́ á gbà pé ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ráka báyìí o bó ti wá ṣe ara rẹ̀ fáwọn mẹ́ni ọmọ bá wa pàdé nígbà tá a bá yanjú ọ̀rọ̀ kàbúlé àti bàdí àbáwọn mẹ́ni ọ̀gbọ́ àmọ́ níta fẹ́ kọ́ ọgbọ́ yìí ni pé gbogbo ẹni bá ti gbàgbé ọ̀ràn yàn kan tó bá ti fi ọ̀ràn yàn kan lẹ̀ nínú ọ̀ràn yàn àrùn tí ọ̀wá rí ilé bá mọ́ lórí ìrun tí ń kí yẹn àbí ìgbà tí etí pẹ́ púpọ̀ ọtí sálámà bọ̀ èkó lérí ibi tó dúró sí èkó mọ́tàlásí wa láti gbé ìmọ̀ràn ti lábàá ìmọ̀ màmí sí ibi àgàbá yìí tó sì jọ ọ̀ràn yàn bọ̀ èyí ò lọ bá bọ́bá ti wá kọjá táìmù tá a wí ìyàfá àwọn mẹ́rin bá tọ̀ láti sọ̀ láàtù ẹ̀rùn rẹ̀ bàjẹ́ bọ́bá àwọn mẹ́rin ẹ̀rùn ti bàjẹ́ nínú nítorí pé o ti fi ọ̀kan lẹ̀ nínú àwọn ọ̀ràn yàn tó gbé ìrun dúró. Alladhina yuqimuna salata wa yu'tuna zakata. Abdul Mumin ẹlẹ́ẹ̀kejì nínú tó máa ba ìrun jẹ́ àbáwọn mẹ́rin òun kí n láti jọ iye ọmọ pé ìrun rẹ̀ ń bàjẹ́ àbáwọn mẹ́rin
inú rẹ̀ ń bàjẹ́ ẹ̀wọ́ tó ń gbọ́ mi tọ́rọ̀ rẹ̀ bá ti kó síbẹ̀ yá lọ lè tún ṣe o ẹlẹ́ẹ̀kejì ni alẹ́ akílù wà ṣúrìbù àbáwọn mẹ́rin alẹ́ akílù wà ṣúrìbù àfínà àsọ̀là kí yẹn wà lérí ìrun kọ́ ọmọ wa jẹ nǹkan lérí ìrun àbí kọ́ ọmọ mu nǹkan lérí ìrun inú rẹ̀ bàjẹ́ o àbáwọn mẹ́rin ẹlẹ́mìí wa ni àwọn afáà Sáúdí bàbá lọ múra àwọn èlò múra àbá rí bẹ́ẹ̀ àti gbọ́ bẹ́ẹ̀ bàbá ń kírun asámú tẹ́ bá ń kásámú lọ́wọ́ wọ́n tún máa ń kúrò nínú Mẹdínà nínú Káàbà àwọn pílà kan bẹ́ẹ̀ tí wọ́n ti síbẹ̀ tó yẹ pé omi ń bẹ́ẹ̀ ẹ bá fẹ́ mu mi tútù ẹ̀rí tútù mu bàbá fẹ́ mu mi tó lọ́wọ́rọ́ tó gbóná díẹ̀ ẹ̀rí mu bàbá ń kásámú lọ́wọ́ bàbá ní bòlì yìí ò jẹ́ sàkíyèsí ara rẹ̀ pé àwọn tó rí tán mú mi hun tá bá sálámà bí ọ̀run tàràwí ásámú bẹ́ẹ̀ wọ́n sálámà ìgbà tán kí mẹ́rin àbí wọ́n sálámà ìgbà tó kí mẹ́fà ọwọ́ arẹra díẹ̀ wọ́n fẹ́ rẹ́sìtì wọ́n àdọ́gbọ́n yọ tì mú wọ́n àdọ́gbọ́n yọ mọ̀ èyí ń kọ́ là ń sọ ẹni tí ń kírun lọ́wọ́ gangan àbáwọn mẹ́rin ọwọ́ àlejò ní báyìí tó ń kí fàtí àlọ́ pé bisimilahi alhamdulilahi rabbil alamin arrahmanir rahim ọwọ́ wà lérí ìrun lọ́wọ́ tó ń kírun lọ́wọ́ ọwọ́ anẹ́kọ́ ọmọ bọ́ gbómi ọwọ́ gbómi sẹ́rí ọwọ́ mọ́mi àbọ̀ ní ẹ bá mẹ́rin dídí kan bẹ̀ wọ́n àbáwọn mẹ́rin bá mẹ́jà bẹ̀ wọ́n gé ń panu àbáwọn mẹ́rin bẹ́sikẹ́ là á máa jẹ àbáwọn bẹ́sikẹ́ ń bẹ̀ wọ́n bá mú bisikíìtì kọ́ ọ́ fi panu lérí ìrun bá tọ̀ láti sọ̀ látúkà kíyàn jẹ nǹkan lérí ìrun kíyàn mú nǹkan lérí ìrun ti bàjẹ́ ó di méjì àbáwọn mẹ́rin ó di mélòó ó di méjì la ilaha illallah. alladhina yuqimuna salata. ẹ máa ń ké Kùránì wa yu'tuna zaka. Sheikh Abdul Mu'min ọlọ́mọ karakun alibarika gbogbo wa àti gbogbo ẹni tí ń gbọ́ alápapọ̀ wa ànífojúsùnkọ̀ ọmọ ìyẹn ọlọ́wọ́ bá àánú ọlọ́wọ́ bá máa jẹ́ tiwa Abdul Mu'min ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí máa ń ba ìrun jẹ́ àbá Mu'min nínú lórí ètò wa ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé òun ni alikalamu li ghairi islahiha Abdul Mu'min alikalamu li ghairi islahi salati ọ̀rọ̀ tí yẹn bá sọ lérí ìrun tí yẹn bá sọ̀rọ̀ tàbí tóun sí ọbànú rẹ jẹ́nu àbá Mu'min bọ́ bá sọ̀rọ̀ lérí ìrun tí yẹn sì pé ọ fi ọ̀rọ̀ òun tún ìrun sí ìrun rẹ bàjẹ́ àbá Mu'min ọgbọ̀n Ànábì Muhammad Ànábì ní inna hadhihi salata Ànábì ní ẹ̀rí ìrun tá a máa kí yóò Ànábì ní la yasluhu fiha shay'un min kalamin nasi ọ̀rọ̀ kankan ọgbà ọlọ́run ọgbà aláyè kẹ́nìkan kọ́ mọ̀ sọ̀rọ̀ lérí ìrun àbá Mu'min ọlọ́run ò sí kí ni mo pè é ọgbà wa láyè kẹ́ni bọ́ọ̀dì ọ sọ̀rọ̀ lérí ìrun ọwá ń dá sọ̀rọ̀ mítìnì lérí ìrun àbóhùn sí sẹ́ńgì fún yàn àwọn obìnrin wọn ọlọ́mọ sàánú wa apálúlẹ̀ àwọn tá a wà nílé nílé ẹ̀ka àrò òjìrì yìí lómi ń bẹ gbogbo ọjà tí ń ta lédè lónìí ó ti mẹ́ta wọn ni afẹ́ arajà wọn ni èlò ẹ̀ ń ta súwìtì yìí àwọn obìnrin kọ́ ìrìn abẹ́rẹ́ 50 naira ó sì tó àfà Mu'min lérí ìrun ìwọ̀n ju èlò lẹ́ ń ta bisikíìtì 10 naira ní sọ̀rọ̀ ọmọ mẹ́rin ọwọ́ ti báyìí èyí tó jẹ́ 20 naira lérí ìrun ayé sọ̀rọ̀ lérí ìrun ọ̀dà bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ níbi ìwé ẹ̀kọ́ wa o wọ́n bá ti lè sọ̀rọ̀ lérí ìrun ọ̀rọ̀ rẹ̀ bàjẹ́ ní o àwọn Abdul Mu'min àwọn àfà wọ́n ni wà ń ká nílì kàlámù lè islahiha àmọ́ tó bá jáde pé ọ̀rọ̀ tá a sọ lérí ìrun afẹ́fẹ́ tóun ṣe ni bí irú òwò ni àbá Mu'min bí kí màmá sálámà ọ̀wọ́ Mu'min kí màmá sálámà bí assalamu alaikum warahmatullah assalamu alaikum kọ́ akọ́jọ́ àdàdà nílẹ̀ àwọn tó wọ́n jòkó lẹ́yìn rẹ̀ lẹ́yìn pé ẹ̀yin jẹ́ mọ̀ mi o ṣé ìrun yìí ti pé ní àbókù Mu'min ọ̀rọ̀ ìrun rújú màmú lójú ìrun rò pé sọ ti pé àbí ètí pé ọwọ́ asálámà pé sàlámù alaikum tó la sàlámù alaikum ọwọ́ akọ̀jú sáwọn àjẹmọ́ lẹ́yìn pé ẹ̀yin jẹ́mọ́ mi o ṣé akáyẹ̀ kẹta lákì abẹ́lẹ̀ kẹrin àwọn àfáà nínú irú ọ̀rọ̀ yìí mọ̀ ọ̀bànújẹ́ ṣé Abdul Mu'min irú ọ̀rọ̀ yìí mọ̀ sí kí ni ọba ìrànjẹ́ torí pọ̀ sọ láti lè tún ìrun rẹ̀ sí ni bẹ́ẹ̀ náà ni àwọn tó wà lẹ́yìn ìmáàmù náà àfáà Mu'min táwọn wá di pé ìmáàmù àti ìmáàmù tó yẹ kó dòkó sàtáyà ni kó wá fẹ́ máa wọ́n rí tírísìsì pé ìmáàmù fẹ́ máa dìde lọ sí òkè fúnráka míì kò dòkó sàtáyà wọ́n ní ká sọ pé subhanallah abẹ́ ẹ̀kọ́ ni Mu'min wọ́n ní ká sọ pé subhanallah bí subhanallah yìí táwọn tó wà lẹ́yìn ìmáàmù wí ìhun náà ọ̀bàrún jẹ́ ṣé ká tẹ̀lé Mu'min ọ̀bàrún jẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn jàmáà tó wà lẹ́yìn ìmáàmù wọn ò lẹ́tọ̀ọ́ kí wọ́n máa kéwú àwọn àmì náà gbọ́ wọn ò lẹ́tọ̀ọ́ kí wọ́n máa kéwú lẹ́yìn ìrun lẹ́yìn ìmáàmù lópin ìgbà tí ìmáàmù bá ń kéwú tiẹ̀ jákè wọ́n wá rí i pé ìmáàmù fẹ́ ṣe mistake
kí wọ́n mọ̀ wá ní ẹ̀tọ́ mi sọ́nà kọ̀ọ̀bànújẹ́ káwọn jẹ̀mọ́ náà wá tọ́ sọ́nà pé àyà tẹ́fẹ́ ṣe mistake rí o báyìí lẹ́sìn kí o àfa àwọn mẹ́ni irú àwọn ọ̀rọ̀ yìí hùn lópin ìgbà tó ti jẹ́ ọ̀rọ̀ tí yóò tún ìrun wá sí irú ọ̀rọ̀ yìí wọ̀ bànújẹ́ àmọ́ gbogbo ọ̀rọ̀ tó bá tún ṣẹ́kù tábà tún máa wá sọ lérí ìrun tí ń jẹ́ ọ̀rọ̀ ọ̀tayé tí ń jẹ́ ọ̀rọ̀ tara wa lérí ìrun rẹ̀ bàjẹ́ nù. Alladhina yuqimuna salata. ẹ bá mi ké wa yutuna zaka. Abdul Mumini ẹlẹ́kẹrin mímú tí láti sọ̀láàtì nínú àwọn nǹkan tí máa ń ba ìrun jẹ́ tí irun wọn fi dín tó bàjẹ́ àfikún tó kì mí òun ni Abdul Mumini ọkọ abdulhaku Abdul Mumini abdulhaku òun ni ẹ̀rín òwúwọ̀ lẹ́kọ̀ọ́ àtọ́ àtù kí wọ́n á ní kí Abdul Mumini ní ọba rí bẹ́ẹ̀ ní báwọn lérí irun ìrun bàjẹ́ Abdul Mumini kí ni mo rí Abdul Mumini ìrun bàjẹ́ látàbá sùnmù kì í ṣe ẹ̀rín músẹ́ làwọn yòó kò sí ní ẹ̀ máa ń kírun yẹn lérí nǹkan mi tó ọ̀pọ̀ àyàn lẹ́rìn bóyá àwọn kan ń sọ̀rọ̀ ọlọ́run wá ní kọ̀rọ̀ máa taṣọ létí ọwọ́ afẹ́ mẹ́rin lọ́wọ́ Abdul Mumini orí bí ìṣẹ́ni tó ọ̀fẹ́ gbọ́ lérí irun èyí wọ̀ ọ̀bàrùn rẹ jẹ́ àmọ́ wá rí lérí wa ní lérí irun Abdul Mumini ìrun ti bàjẹ́ Abdul Mumini àwọn àfáàní kọ́ ní ajímọ́ àlùlẹ̀ àmàwù gbogbo àwọn àfáàní wọn panu pọ̀ alábùtìláni sọ̀láàtì mọ̀ndọ́hì kakọ́ akọ́hẹ̀tàn fi hà wọ́n ní gbogbo ẹni bá rẹ́rìn kéèké lérí ìran àwọn àfáàní ìrun rẹ̀ bàjẹ́ o kò sí ìyàpọ̀ ẹnu ń bẹ̀ gbogbo àwọn àmọ́mù wọn panu pọ̀ bọ́ọ̀bù rẹ́rìn kéèké lérí ìran rẹ̀ bàjẹ́ o. Wayutuna zaka. Abdul Mumini ìrun lágbára púpọ̀ Ànábì Muhammad Ànábì ní awwalu ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamati as-salatu Ànábì ní ta kọ́kọ́ béèrè lọ́wọ́ ọmọ ènìyàn lọ́jọ́ al-qiyamah tó bá fẹ́ ṣèṣirò sẹ́rẹ̀ ìrun ni Abdul Mumini in salati faqad aflaha wa anjaha Ànábì ní bí ìrun bá ti dá ló ń tọ̀hún ti páàsì ó ti jèrè Abdul Mumini òun ló soríire àmọ́ Abdul Mumini bí irun bá bàjẹ́ faqad khaba wa khasira ẹni irun rẹ̀ bá bàjẹ́ ó ṣòfò ayé ó ṣòfò àlìkìyàmà bọ́ọ̀ bá ti nírun ọ̀láwẹ̀ bọ́ọ̀ bá ti nírun òní ájì bọ́ọ̀ bá ti nírun gbogbo ṣe ládá tó ṣe ọ̀gbánu torí ìrun là á kọ́kọ́ wò fún Abdul Mumini kí irun wá bá fi lè dá là á fi ń dààmú sí ní ìmọ̀lọ́lá dídí fi ń dààmú ẹlòmí ò rí programu yóò mọ lójú pẹ èyí àwọn àníyàn sọ̀rọ̀ tó bá jẹ àwọn ilé yóò búra wọn yóò wá mọ lójú ẹni pé àwọn tó bá jẹ bàbá ìwọ̀n nífẹ̀ẹ́ wù dáadáa Abdul Mumini yóò wá mọ lójú Ọlọ́run dákun mọ́tà fọ̀rọ̀ sí yéwájú bẹ́ẹ̀ lọ Abdul Mumini mẹ́múbùtì láti sọ láti nínú kí ó dáhùn àbá àkọwà ẹlẹ́ẹ̀ka àrùn kọ́lá fẹ́ kà yìí Abdul Mumini nínú àwọn kan tí máa ba ìrun jẹ́ òun ni àlẹ́ amalu lè kẹ̀thíìrù àfínà àsọ̀láàtì ìmọ̀ ṣiṣẹ́ tó pọ̀ lórí ìrun Abdul Mumini ìtumọ̀ nígbà tó fi lè mú sífà wá ó ní àlẹ́ amalu lè kẹ̀thíìrù ìmú sífà wá rẹ̀ ń torí iṣẹ́ tó pọ̀ tí túmọ̀ pé àwọn iṣẹ́ kan bẹ tá a lè ṣe lédè ìrun tí ó ba ìrun jẹ́ ṣé Abdul Mumini àwọn afọwà ní iṣẹ́ tó bá ti pọ̀ lórí ìrun tá a bá ti ṣe lórí tó bá ti pọ̀ ìrun wá bàjẹ́ bí kíni wọ́n ní bí kíyan kíkí wọ́n rìn púpọ̀ lórí ìrun Abdul Mumini ọgbẹ́sẹ̀ bí ẹsẹ̀ mẹ́fà bí ẹsẹ̀ méje lérí ìrun rẹ̀ bàjẹ́ o Abdul Mumini ọgbọ́ kì í wá sí amọ̀lù kẹfìrù nìkan ọ̀rọ̀ ń bọ̀ lórí báwọn wá ń ṣìgá lòlò kọ́líbì àbí kíyan kó ọkàn rẹ̀ kó wá kó láì rójú kó máa fọkàn rẹ̀ ru gbogbo tí ń bẹnu ayé ọ̀rọ̀ tún ọmọ rọ̀sì ọ̀rọ̀ wájú ọ̀rọ̀ ẹ̀yìn ó ṣe ẹ̀kúra rẹ̀ ń janu wọ̀gán ronú fá títí ọmọ péré ìrun lọ wà mọ́ Abdul Mumini ronú fá títí ó sì bá wọn dá sọ̀rọ̀ tí ń lọ láàrin ìjòkó pé ẹ bá ẹ bá kí ni mo gbà pé kí ìrun mọ́ wa Abdul Mumini ìrun rẹ̀ bàjẹ́ o Abdul Mumini ó ṣiṣẹ́ òforíkìríkì ara rẹ̀ ṣiṣẹ́ ọfọkàn rẹ̀ ṣiṣẹ́ lérí ìrun èrè òun ló bàjẹ́ bí géèrè sọ̀láàtì àwọn tẹ́ta wá wí kì í ṣiṣẹ́ tó jẹ́ ara sẹ́nu ṣé Abdul Mumini àwọn afáwọn ni amọ̀lẹ̀ àmọ̀ lórí yẹn sí irú ẹ̀wà rí kí wọ́n ṣiṣẹ́ kékeré iṣẹ́ tó mọ níwọ̀n níbi ìrun gẹ́gẹ́ bí kí ní Abdul Mumini wọ́n ní káyèsí láàyè àmọ́ tì í gẹ́gẹ́ bí kí láwà nífẹ̀ẹ́ tú Abdul Mumini ìmọ̀kùn tí ń kírun lọ́wọ́ láwà ní rẹ̀ wá fẹ́ tú mọ́jì ó tú o àwọn afáwọn ni kí n kọ̀ rárá so láwà ní rẹ̀ báyìí kò so àwọn afáwọn ni kọ̀ bàánù rẹ̀ jẹ́ o mọ́jì láwà ló tú lérí ìrun Abdul Mumini
mẹ́ndì tó sọ́sọ́rùn ọwọ́ fẹ́ jábọ́ lérí ìrún pé àdúró zina náà ni tí ń kọ́ sọ bẹ́ẹ̀ sẹ̀ lòun náà wà ọ̀rọ̀ tó fọ́ sọ́sọ́ dáadáa kò ní wàhálà nu ọ̀fàṣọ borí báwọn afáwọn àti sàwọ́dí ti máa borí òun bí àwọn alájà àgbà ti máa borí ni ọwọ́ dà borí ọwọ́ àdìpọ̀ fẹ́ síbọ̀ fún àfáàní kọ́ra fọwọ́ tún kádà padà báyìí àfáwọn amọ́lù yẹ sírù náà fáwọn mẹ́rin ọba ẹ̀rùn rẹ jẹ́ o àfáwọn mẹ́rin fìlà fẹ́ bọ́ lórí rẹ ọ̀sùnwá ṣe kẹ́ni ọ̀sùnwá fọwọ́ dà padà ìrùn rẹ ọba jẹ́ o èyí ò nìkan tó kọ́ àfáwọn mẹ́rin àbíkọ́ rí pé ẹnìkan sún wájú wọ́n mẹ́rin iṣẹ́ lòun náà bá ẹnìkan sún níwájú rẹ ọwọ́ á rí pé àyè kan ti yọ ọ́ lẹ̀ níwájú ọwọ́ á gbé ẹsẹ̀ méjì àbọ̀ gbẹ́sẹ̀ ẹsẹ̀ kan sí méjì ló fi gbé síwájú rẹ òfin wá dún níwájú àfáwọn mẹ́rin èyí ò náà bàrùn rẹ jẹ́ torí pé ó dí àlàfo tí ń bẹ láàrin sáfù yẹn ni ṣé kàpítẹ̀ mọ́mí ni ó dí àlàfo tó fẹ́ yọ ọ́ lẹ̀ yẹn ni àbí kọjá sí pé ó ń kírun lọ́wọ́ àbáwọn mẹ́rin ń ṣe tó lè ṣe lẹ́yìn òun tí ó bàrùn wá jẹ́ òun ni pé nìkan fẹ́ gba áàdù rẹ kọjá ọwọ́ àná ọwọ́ síbẹ̀ ọwọ́ fọwọ́ dá báyìí iṣẹ́ ló ṣe kó fi lè máa pò ń kírun lọ́wọ́ kó fi lè padà àbáwọn mẹ́rin yẹ́n náà ṣe kí ni òun náà ba ìrun jẹ́ ilaha illallah. Alladhina yuqimuna salata wa yutuna Abdul Mumini nínú tí ó bàrún jẹ́ tó lé ṣe lérí irun òun ni pé iná wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jàǹgó àbí láńtà àbáwọn mẹ́rin ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wá rí pé kí ni iná yìí ó ti fẹ́ máa jù yóò sùn iná lé mọ́lé àbáwọn mẹ́rin ọ̀rá mú ọwọ́ rẹ̀ kò fi fẹ́ ọ̀fọ̀ fẹ́ báyìí kò fi lè kú kọ́ bàbá fi kó báyìí yìí náà bàrún jẹ́ fáwọn mẹ́rin ṣé kàtẹ́lú àwọn nǹkan òun kírun lọ ọ̀rá kìkì àbò rédíò lérí irun ọlọ́run àníbi ìsìláàtì láàmú fún wa ní yọ̀ǹda kápá bàbá tí wà lè rọ wá ní débi tó ọwọ́ òjìnà sí ọ̀dọ̀ agbẹ́sẹ̀ kan wá òsì mọ́ bàtà òsì tẹ́ mọ́ báyìí láyè kọjú sí ẹ̀yìn ṣé àtọ̀lẹ̀ mọ́mìnì láláyè kọjú sẹ́yìn ọwọ́ síbi ọ̀pá àfa mọ́mìnì kò bà irun rẹ̀ jẹ́ ọgbọ́n mo ti rí ìyàbá mẹ́rin ọ̀rọ̀ ọmọ tó fẹ́ ọmọ kékeré nínú àwọn tẹ́ ń gbélé yín ọwọ́ àrí wọn ń ṣeré ọfẹ́ lọ oṣùgbà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọwọ́ àrí pé àbí tí ń lọ yìí yóò lọ lè tọwọ́ bọ́ náà ni o àbí tí ń lọ yìí yóò lọ lè da nǹkan kan nù ní nǹkan tó yẹ pé ń wúlò fún yín àbí bọ́mọ yìí tí ń lọ yìí o yóò lọ lè ṣe kẹ́ni àbá mi ni yóò lọ lè kó sí kọ́tà oṣùgbà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ á kó gbé wọn ọkọ̀ àwọn rẹ̀ jẹ́ o wọ́n ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọmọ bá nàbí ìbímọ táwọn pẹ́ Zainab ṣé kàtẹ́ mọ́mí ni jọ ọmọ pé ànábì ìbímọ táwọn pẹ́ Zainab náà wá bí máa ń pọ̀ mọ́ wọn ní Umama kí mo kó ọmọ náà Umama wọn ní ànábì ń kírun lọ́jọ́ kan ànábì wá rí Zainab tí ń ṣeré ó wá fẹ́ lọ lè ṣeré débi tí yóò kó ìpalára bá ànábì wá lọ lè ànábì sì gbé láyè kọjú sí gábàsì láyè kọ̀yìn sí gábàsì ànábì sì ń bá lọ rẹ̀ padà kò bà ẹnu jẹ́ bí ọba ti jẹ́ iṣẹ́ tó pọ̀ fáwọn mẹ́rin ọ̀gbọ́n báyìí tí èsì iṣẹ́ tó pọ̀ tó sì pé kí ni yóò kó lera bọ̀ àgbọ̀ bá ṣéun kò bá rẹ̀ jẹ́ o àfáàmọ́ mẹ́rin ẹlẹ́ẹ̀ka àrùn nù nínú àwọn kan tí máa ń bá àrùn jẹ́ bí ẹ bá ṣiṣẹ́ tó pọ̀ tí èsì àwọn iṣẹ́ tí ń bẹ lára àrùn ìrún bàjẹ́. àwọn tó bá jẹ́ tó kéré bí àwọn àpèjúwe tá a mú wá tó ní sẹ́wọ̀n kò bá ń wájẹ́ o. wà yóò tún náà àwọn tó ní mùmínì nínú ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn nǹkan tí ń ba ìrun jẹ́ bó bá ti ní àwọn nǹkan tá à ń wí níbi ìrun rẹ̀ òun ti bàjẹ́ wà àfikún tún mi kí o wọ́n mọ́ ní gbogbo tí nǹkan àyè bí yẹn bá ti ṣe ń bi ìrun rẹ̀ àfikún tún rẹ̀ kí o gbọ́ dáadáa o kàbúlé ò gbé o bàbá mi náà gbọ́ bàdí òṣìṣẹ́ kínní kò gbé mufti látò sọ láti làwọn afá pẹ̀ fún wa ìtọ́ bá àrùn jẹ́ láàkà yìí ẹlẹ́ẹ̀kẹfà ziyadatu mithili salati sahawan gbọ́ dáadáa kò mọ̀ fàlámì bẹ̀yìn ziyadatu mithili salati sahawan ìfirun lékún àwọn ọmọ ní déédéé ìrun tíyàn bá fẹ́ kíyàn wá gbàgbéra wá kí nílọ́po méjì ọgbọ́ yìí bí kíyàn kí àyílà ní mélòó mọ́mìnì mẹ́jọ orí rẹ̀ pé àwọn ìlànà wọ́n ní ká ń yú sọ líyà dúhúrọ̀ àbọ̀gbọ́ fàmáníyàtà kéwù rẹ̀ mọ́ wípé wọ́n pé bọ́ ká ń yú sọ líyà dúhúrọ̀ fàmáníyàtà gẹ́gẹ́ bí kíyàn kírun àyílà níraka mẹ́jọ ọgbọ́n mi ni sáwá ni mo pè ó ọgbàgbé kì í ṣe pọ́ màmá o ọwá kí ìran àyílà ọwá kí ní rákà mẹ́jọ àbọ̀gbọ́n mi ni wọ́n ṣubúhà àríbàn ó kí ìran àṣùbà ó kí mẹ́rin àbọ̀gbọ́n mi ni wálé màgèrúbà
síta àbọ̀gbọ́ ó kí irun kíni ó kí irun magrubi ó kí ní mẹ́fà bí ẹ bá wá lè kírun rẹ̀ ọwá kí ní dọ́bù rẹ̀ ọwá lọ́kù rẹ̀ lọ́nà méjì ọwá lọ gbàgbé ni pé mo gbàgbé gbà tí nǹkan yìí là lọ́wọ́ ni ìmọ̀ pé mo ti kiri rákà mẹ́jọ ìrùn rẹ̀ bàjẹ́ àwa jẹ́ dìde kan náà báwọn mẹ́rin àbọ̀gbọ́ ẹ̀rọ àwọn ni mo kí àṣùbà mo kiri rákà mẹ́rin ni mo ti gbàgbé rákà ẹlẹ́kẹrin mo ti wà mo ti wà múlùbá ṣùgbà ayílà ní kí ni sọ ti jẹ́ ìlọ́po méjì náà àfọ àwọn mẹ́rin ìrùn yẹn ti bàjẹ́ ọgbọ́n mo pé kí o kí irun àyílà ní rákà mẹ́jọ ọwá lọ gbàgbé lọ irun rẹ̀ bàjẹ́ kí gbogbo òrùn tó bá ń kí àṣùbà ló kí ni àyílà ló kí ni àlásàrì ló kí ni máńrúbì ló kí ni ṣáì ló kí ni ọwá kí ní dọ́bù méjì ọwá ni mo gbàgbé ni ló jẹ́ kí ṣáì mi ní rákà mẹ́jọ irun rẹ̀ bàjẹ́ àbámu mi ni àwọn àfáà ní kí ló dé tá a fi sọ pé bàjẹ́ fún àwọn mọ́mìnì wọ́n ní kí ló fà á tá a fi lo kọ́ gbàgbé wọ́n nílẹ̀ ànàṣà àwákà alìkẹ̀bírọ̀ wọ́n ní ẹ̀rí torí wípé gbígbàgbé tó gbàgbé yẹn tó fi wá lọ mú ọ kí ìrun àlásàrì ní rákà mẹ́jọ ó wá fi gbàgbé tó báwọn ọ̀ràn tí gbà tó di rákà márùn ọ̀ràn tí gbà tó di rákà mẹ́fà ọ̀ràn tí ó fi di méje ó wá di mẹ́jọ ló tó wá rántí àwọn àfáà ní ìgbàgbé rẹ̀ tó gbàgbé òun wọ́n ní dẹ̀lílù àlá àdámì khushu'ika alladhi huwa sirru salatika wọ́n ní èyí wọn lọ́jà mọ̀ wípé ọ̀rọ̀ tó kí wọn ọ̀sẹ̀ wọn mi ní ìmọ̀ ìtọ́fà ni pé àìsọ́kàn rẹ̀ ń bẹ lérí ìrun tó ń kírun lójú ọwá kírun àyílà ní rákà mẹ́jọ ọwá fi ń kásùbà ní rákà mẹ́rin àìsọ́kàn rẹ̀ ń bẹ lọ́fà wọ́n sì ní ẹ̀rí kọ́kàn yóò wà bí ìrun òun gangan làásìrì ìrun tàǹkì àbọ̀mọ́ mi náà gbọ́ wọ́n ní al-khushu' fi salati ìmọ̀ kírun pẹ̀lú bẹ̀rù Ọlọ́run kọ́ máa sin lọ́wọ́n gbígbà tó lọ́n dó síwájú rẹ̀ tí wà á ti ẹjọ́ ríra yín wọ́n lòun gangan làásìrì tí ń bẹ́ẹ̀ bínú òun gangan ni tó fi rojú rí Ọlọ́run òun gangan tó jọ ọ̀rọ̀ àánú Ọlọ́run bọ́ bá ti wá rí bẹ́ẹ̀ fọ́ ọmọ ti wí yìí ẹnu rẹ̀ bàjẹ́ ó tún mi kiri. alladhina yuqimuna ó di mẹ́fà tí wọ́n ta sọ báyìí. wa yutuna zaka. àwọn tẹ̀lé mùmínì àwọn akátẹ́ ń ba ẹ̀rún jẹ́ là ń kalẹ̀ yáyọ̀ yìí ẹ dàpẹ́ má jábẹ́ tí gbọ́ lásán àwọn mùmínì bọ́ bá mọ̀yàn rí dákùjọ́ gbọ́ ṣé ká tẹ̀lé mùmínì náà lọ́wọ́ bẹ̀ dákùjọ́ lọ́wọ́ ó lè ṣe kọ́ máa síbẹ̀ ẹ̀mí irun rẹ̀ tí ó mọ̀ kó wọ́n nírun ó yóò máa kà sí pé mo ti ká yìí dà mo ti ká ṣùgbọ́n mo ti ká làásàrì ó nírun o àwọn akọ́lá wípé àwọn afọ́ lófin àwọn anutira o àwọn tẹ̀lé mùmínì mẹ́fà akọ́lá ti kà yìí ẹlẹ́ẹ̀keje torí àsìkò àwọn àfọ àmọ́bọ̀gbọ́ wọ́n ní díkìrù sọ̀láàtì kọ́bùlà ha díkìrù sọ̀láàtì kọ́bùlà ha ìrántí wípé tí ọ̀n kírun alásàrè lọ́wọ́ ọwọ́ arántí pọ̀ káyìlá alásàrè mo ti bàjẹ́ àbábẹ̀ mọ́mẹ́rin àbí ọ̀n sálámà bíi alásàrè báyìí pé assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ọ̀n sálámà ọ̀gbọ́n tó sábà tó báyìí ọwọ́ àti subhanallah lọ́wọ́ àwọn ọmọ ẹni ọkàn rẹ̀ ti ní kí yéé ìmọ̀ káyìlá ọ gbọ́dọ̀ fi àyín alábàdàn tó kírun ọ gbọ́dọ̀ fi rọ́pò jẹ àyílá ẹ̀rọ ọmọ ẹni ẹlẹ́mìí ọ̀wá dàrú yóò wá fi àlásàrì gbà ń ẹni mọ́tìmọ́tì bẹ́ẹ̀ yóò náà sàyílá nù òfin sí o má gbàgbé pa níyàn tó dà ní àlásàrì lọ dà ọmọ ọmọ ẹni yìí mo ti bàjẹ́ nù àlásàrì mo ti kéde ọ bàjẹ́ nù ọ wà lọ lè tún àyílá mẹ́kì ọ wà tún àlásàrì mẹ́kì orí gbọ́dọ̀ àwọn mẹ́rin díkìrù sọ̀láàtì kọ́bùlà ha ìrántí wípé mo jẹ gbèsè irun síwájú ọ̀rán ní tẹ́lẹ̀ wọn rántí pé irun jímọ̀ lẹ́ ń kí lọ́wọ́ ọwọ́n kí jímọ̀ lọ́wọ́ ní pé yéé èyí kásùbà fáwọn mẹ́rin èyí kásùbà yà sọ̀kalẹ̀ tiẹ̀ o wà fáwọn mẹ́rin kọ́kọ́ kásùbà rẹ̀ náà bàbá kásùbà tán wà lè kí jímọ̀ ṣé kàtàlẹ́ mọ́ mẹ́rin ìdájọ́ tá a wí yìí yàtọ̀ sí ẹni tó dé mọ́sálásí tó bá wọn tán kírun àlásàrì wọn kírun àlásìrì lọ́wọ́ ọkọ̀ òsìdí káyìlá ọwọ́ mọ́sálásí o lè jọ ìjẹ́mà kẹjọ kí àmọ́ níyàn tí wọ́n dàlà níyàn mo fẹ́ kírun àyílà ìmáàmù ọ̀dà níyàn mo fẹ́ kírun àlásàrì tápẹ́ ní àsìrì ọgbọ́n imú mi ni àníyàn tó dàwọn náà lọ já ọbọ nígbà tó tó lẹ́yìn ìmáàmù ọ̀dà níyàn àlásìrì nígbà tó padà wáyé wá rántí pò tí kírun àyílà àníyàn àlásàrì tó dàwọn lọ já ọbọ ká lọ bá rántí láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ọwá dà níyàn pé èyí tèmi fẹ́ kí yóò zórí mo fẹ́ jẹ́ àlùbáríkà jàmá ní o àwọn àfàlà lè ṣe bẹ́ẹ̀ bàbá wa kí tẹ́tí wọn mú sálámà tẹ̀ tán tó bá tún wá ráwọn tó bá tún ṣẹ́kù lẹ́yìn táwọn náà pẹ́ dé mọ́tálásí táwọn fẹ́ kí jàmá ní àṣírí wà tó bá wọn jẹ́ ìpapọ̀ kí wọ́n gbà ọjà àlùbáríkà jàmá nù
ṣé ọmọ mi ọgbọ àwọn gbogbo ẹni tó bá jásí pé ó kírun àyílà tán ọwọ́ arántí pé mo kírun àsùbá ìrun àyílà àwọn ti bàjẹ́ yóò tún àsùbá yóò kí àsùbá yóò sì tún wá tún ìrun àyílà rẹ̀ yóò àtúntún kí àwọn àfọ àti kí fún wa wọ́n ti ní àṣẹ nù àwọn akọ́ ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́gbọ́ yìí o ètò yìí tó wà ní ìmọ̀lọ́lá nínú ẹ̀gbọ́ yìí o. àwọn abdul mọ́mìnì bàbá tó kù àtúnwá gbọ́dọ̀ náà afọ àwa ọlọ́mùsà jáde wọ́n pé àwọn nǹkan tó ba ìrun wa jẹ́ lélẹ́yìí tá a kà méje tá a kà yìí ọwọ́ àkùkọ máa ka màkìrú hàtù sọ́láàtì àwọn nǹkan tá a kọ̀ fún wa ká ṣe níbi ìrun ṣé abdul mọ́mìnì sórí gbogbo tí mo kà méjèèjì tí mo kà yìí àfa mọ́mìnì àwọn àfa wọn ní gbogbo tá a kà yìí bá àwọn jẹ́ ni o àfa mọ́mìnì bí yẹn bá gbàgbé ọ̀ràn yẹn kan níbi ìrun rẹ̀ bàjẹ́ bí yẹn bá jẹun lé ìrun àbomú kan lé ìrun yẹn bàjẹ́ àbọ̀bọ̀ mẹ́ni bí yẹn bá rẹ́rìn kéèké lérí ìrun rẹ̀ bàjẹ́ bí yẹn bá ṣiṣẹ́ tó pọ̀ yàtọ̀ sáwọn ṣẹ́ tá a sọ fúnra wa lérí ètò wa láìkan àsọkọjá wọn bọ́ bá ṣiṣẹ́ tó pọ̀ ni tí òjò yìí tá a wí fúnra wa lẹ́ẹ̀kan ìrun rẹ̀ bàjẹ́ ẹsẹ̀ kanú kọ́hún bí yẹn bá fi ìrun lékún ó fẹ́ kí ìrun àsùbá ó wá lọ lè kí ní rákà mẹ́rin ó wá lọ gbàgbé lọ ó fẹ́ ká ìlà ó kí ní rákà mẹ́jọ ó lọ gbàgbé ó fẹ́ kí mágúrúbì ó kí ní rákà mẹ́fà ó lọ gbàgbé tó bá fi lè di kó fi dọ́bù ara wọn ìrun rẹ̀ bàjẹ́ kàbùlí ògbé bàdí ògbé ọtún ẹlẹ́ẹ̀kejì wa ni wípé mo ti kí àyílà tán ni mo wá rántí pé ká àsùbá àbí mo ti ká làsàrì tán mo rántí pé ká àyílà mo ti kí mágúrúbì tán mo rántí pé ká làsàrì irun rẹ̀ ti bàjẹ́ ó wá lọ lè san gbèsè tó gbàgbé òun tó ò tí kí wọ́n sàn án láti wá sàn án tán ọ̀rẹ́ tí wàá kí ìtọ́ wa mẹ́wọ̀n. Alladhina yuqimuna salata wa yu'tuna èyí tó wá kàn òun ni makiruhatu salati àwọn kan tá a kọ̀ fúnra wa láti máa ṣe níbi ìrun àwọn ilé ìtawí ìbá bá ṣe ìrun ọ̀bàjẹ́ o àwọn àáfàá ni àfẹ́kásí ṣẹ́ka Abdul Mu'minin tó ti rí dífẹ́ǹsì tí ń bẹ láàrin rẹ̀ èyí tá a kà fún wa tán yìí bá a bá ṣe ìrun ọ̀bàjẹ́ àmú ìta fẹ́ kà lẹ́sìn bá a bá ṣe ìrun ọ̀bàjẹ́ àmọ́ kò dáa ládàrí ó sì kí ni yóò máa dínkù dédé díẹ̀ kò dáa àfẹ́ kò ṣe àwọn Abdul Mu'minin kí ni alákọ̀ọ́kọ́ àwọn mìíràn gbọ́ kí ni alákọ̀ọ́kọ́ tá a kọ̀ fúnra wa láti ṣe níbi ìrun òun ni àlìlìtì fáàtù bẹ̀rẹ̀ásì àwìlì bàṣọ́rì fi sọ̀láàtì ọmọ ẹni ìmọ̀ mérí sọ̀tún máa mérí sósì lérí ìrun àwọn àfa àlàáfẹ́ bí Abdul Mu'minin nínú tá a kọ̀ fún wa ká máa ṣe níbi ìrun lọ́wọ́ mo sọ fún wa ń jò ní ìpébí kíyàn máa kírun ọwá kéré bí gẹ́rìlì magdubi alayhim wala dallin ọwá sí báyìí lẹ́yìn máa wá ní ká magdubi wala dallin wá sí sápọ̀ ọ̀tún apá àláfíà rẹ̀ kọ́ wá ti wala dallin sápọ̀ ọ̀tún kò dáa àfa Mu'minin àlìlìtì fáàtù bẹ̀rẹ̀ásì ká máa yírí sọ́tún ká yírí sósì lérí ìrun kò dáa kò bá rùn rẹ jẹ́ o a máa kọ́ àwọn àfa àlàáfẹ́ bẹ́ẹ̀ ìrun là ń kí àyè gbọ́dọ̀ àmọ́ wáwọ̀ tún wó sí lérí ìrun àfẹ́ bẹ́ẹ̀ àwìlì bá sọ́ọ̀rì àbíkọ́ àìmèrè kí o ṣe mú mímì àwìlì bá sọ́ọ̀rì àbíkọ́ ọmọ kádùkì gbogbo ẹ̀ tí ń kọjá lórí lérí ìrun kódà àbáwọ̀ mẹ́rin ọwọ́ àwọn òbẹ̀rí jólè lórí pé àwọn àfẹ́ bẹ́ẹ̀ àbáwọ̀ mẹ́rin àbí gbogbo òun fojú sọ̀rọ̀ sí lérí ìrun lérí ìrun àwọn àdẹ́kọ̀ dáa gbogbo tí àbáwọ̀ mẹ́rin bó ti ń wọ̀ tán lọ́hùn bó sì lérí ìrun àwọn àfáà ní àfẹ́ kọ̀bárùn rẹ jẹ́ o àbáwọ̀ mẹ́rin kọ̀bárùn rẹ jẹ́ o àbáwọ̀ àfáà ní akọ̀ ń bí ìrun alákọ̀ọ́kọ́ nù la ilaha illallah. Alladhina yuqimuna ẹlẹ́ẹ̀kejì nínú àwọn akátá kọ̀ láti máa ń ṣe nínú oorun àbáwọ̀ Mu'minin òun ni rọ́fù libasọ́rì ila samai fi sọ̀láàtì ìmọ̀ gbójú kí ẹ̀ wá gbójú sókè lọ́sọ̀mọ̀ báyìí àbáwọ̀ Mu'minin kí ẹ̀ máa wo sánmà lásìkò oorun tó ń kírun lọ́wọ́ àwọn àfáà àlàáfẹ́ lọ́bàánù rẹ jẹ́ mẹ́sì wá gbọ́ o àwọn àfáà ní kódà àfẹ́ kò sí bẹ́ẹ̀ lásìkò oorun rẹ àwọn awo sọ́mọ̀ báyìí náà sánmà ní ń wò àwòsí tó kàn pẹ̀lú sánmà lásìkò oorun àbáwọ̀ Mu'minin àníbi àwọn máa ń sọ̀rọ̀ ń parẹ́ sì bá mi bá níbi dáadáa àníbi ni má bàlù akíwá mẹ́n yẹn fàwọn náà sọ̀rọ̀ àhún ila samai fi salati àníbi ní kí ló sàwọn àjọ kan
sọ́lọ́ náà lọ ka ọlá tó bá wọn tí ìrún náà lọ ka ọlá tó bá wọn tí ìjọsìn lọ ka ọlá tó bá wọn Ànábì ní kí ló ṣe yín tẹ́ ẹ̀ mọ̀ wá wo sánmà nígbà tẹ́ ẹ bá ń kírun lọ́wọ́ Ànábì ní sẹ́ ń ṣeré ní àbí kí lẹ́ ń sí ẹ̀ ń sí lọ́wọ́ ní àbẹ́ ń bára yín ṣeré Ọlọ́run yàtọ̀ sí gbogbo wa o bàbá ń kírun lọ́wọ́ àwọn àfàlà kọ́ bẹ́ẹ̀ kí ẹ mọ̀ wá wo sánmà wọ́n á wo àwọn àfàlà fẹ́ bẹ́ẹ̀ ó di mélòó mọ́ méjì ẹni gbogbo ẹ tí máa ń ṣe bí ẹ̀kọ́ lọ lè jáwọ́ ẹni bá ń ṣe bí ẹ̀kọ́ tọwọ́ orú rẹ bọ́lẹ̀ kódà ní wọ́n ti ní ọ̀dà olóko méjì kódà ní kódà ń jẹ́ Ọlọ́run gbogbo tán ní ọ̀dà yìí Ọlọ́run máa jọ tọwọ́ tèmi jáde o gbogbo ẹ̀yin náà tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ báyìí àti tún wá gbọ́ Ọlọ́run dákun máa jọ tọwọ́ jáde o àwọn tẹ̀lé mọ́mí ni ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àwọn ní tẹ̀sí bí kùlẹ̀ àsọ́ bí ọwọ́ ní ìmọ̀ àtọ́bọ̀ náà báyìí lásìkò báyìí ṣé ká tẹ̀lé mọ́mí ni tẹ̀sí bí kùlẹ̀ àsọ́ bí wá ti ká bọ́nù ká báyìí lásìkò àwọn àfàlà kọ̀ àwọn mẹ́rin ọ̀gbọ́ àwọ̀ fárikọ̀ àtùwú àbíkọ́ máa tẹ̀ kálí mi báyìí ká lérí irun àwọn àfàlà kọ̀ ṣìbí kò yà sọ bí ẹ̀rọ ka ní ń romí ni àbọ̀n rọ ka ọwọ́ àbọ̀n rọ ka ẹsẹ̀ ọwọ́ fi wọ́n ti bọ̀nù ara wọn àwọn àfàlà kọ̀ ṣé àbẹ̀lẹ̀ mọ́mí ni àwọn àfàlà kọ̀ wọ́n lánàá bí i Muhammad alábì arákùnrin kan ti kírun lọ ọwọ́ ṣe bẹ́ẹ̀ ṣé àbẹ̀lẹ̀ mọ́mí ni ó ṣe bí anábì ó kírun anábì wa kọ̀ fún anábì ní àmọ́ sí bẹ́ẹ̀ máa wò tó bá ti ń kírun mọ́mọ́ rọ ka mọ́ tọ́ bọ̀nù ara wọn lílì nù kọ̀ dáa ọmọlúwàbí mùsùlùmí gidi ó kírun bígbà tó àpá àwọn ọmọ mo ti wílẹ̀ kan àìbúdì láha ka annaka tarahu máa ti lọ́wọ́ bígbà tó ń rí ni àwọn àfáà fa in lam takun tarahu anábì lórí bẹ́ẹ̀ ọmọ fa in lam takun tarahu fa innahu yaraka nínú ọba ṣe ẹ̀rọ lọ́wọ́ sí bọ́ lọ́wọ́ bá rí ọ gbogbo ìtàn àti ọlọ́wọ́ sọ wọ́n lẹ́sàn ẹwàjá ṣe dáadáa àbá wọn mẹ́ni ìkálẹ̀ kẹta ló báwọn afá kọ fún apá àbúrò ṣe nírìn ìrù ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin yàrá mùmínì nínú nǹkan táwọn afá ní akọ̀ fún wa láti máa ṣe nírìn ìrù òun ni masihu lè hasọ àbọ̀gbọ́ àkìtọ́rù mẹ́mọ́ratín àbọ̀gbọ́ masihu lè hasọ akitharo mẹ́mẹ́ra ndẹ́pẹ̀ ní àṣọ òun ni òkúta wẹ́wẹ́wẹ́ ọlọ́mọsá bá dúpẹ́ bá àbá àtàkọ́ akéwù ọlọ́mọsá fi yé wájú báyìí lọ ọmọ akéwù ọmọ akímáàzín náà tọ̀ níbà àyà ìbò student náà lọ́dọ̀ àwọn afá wa ọmọ akéwù lá máa jẹ́ ráyéráyé ọlọ́kọ́ ọmọ akéwù náà yé wá ọlọ́mọsá bá gbòòrò rẹ̀ kọjọ́ lálùbáríkà àbá àwọn mìíní nínú àkàtà àkọ́ fún ẹni tó kírun kọ́ máa ṣe ni mọ́sí rẹ̀ àṣọ nínú wájú lẹ́lẹ̀ tá forí kaba yìí kọ́ wá nu orí àbáwọn ní òun kírun lọ́wọ́ kọ́ wá nu ibi tí ọ̀fẹ́ fèrí kàn tó rí bí òkúta bẹ́ẹ̀mẹ̀ àwọn òkúta wẹ́wẹ́ kọ́ wá nù àwọn àfáà ní akọ nínú rẹ̀ àkìtàrọ̀ mẹ́mọ́ra tó bá ti mọ̀ pé ó ti rí ọ̀nù kọjá ẹ̀ka oṣù àfẹ́mọ́bọ̀n wọ́n mẹ́ni àwọn àfáà ní ikú nulẹ̀ kan pé kíní yóò sì mílí sí kọ́ra fọ́ gbá òkúta wẹ́wẹ́ ń kó ń bẹ̀ wọn mẹ́sọ̀ pé ó ṣe lẹ́ẹ̀kan ṣoṣo tí bá ti ń ju ẹ̀kan lọ àfẹ́ ọba mi ò gbọ́ bí bá ti ń ju ẹ̀kan lọ àwọn ọgbọ́n mọ̀ pé àfẹ́ kọ́ wá fẹ́ nuwájú rẹ tó fẹ́ fi rí balẹ̀ kọ́ wá fẹ́ nu àfẹ́ o àti ní ọ̀fẹ́ nufẹ́ àrùn ọ̀fẹ́ nufẹ́ òdìdí kọ́ ọ̀fẹ́ nufẹ́ rárá fọwọ́ nù ún lẹ́ẹ̀kan ṣoṣo tí bá ti wá ń jẹ ẹ̀kan lọ àfáà ní kọ́ bá lọ rẹ jẹ́ o a máa kọ́ ń bí irun wọn mẹ́ni bàbá kù díẹ̀ bàbá torí pé àfáà mọ́mí ni kó kù níbẹ̀ kí yẹ̀pẹ̀ ó ṣẹ́kù kó kù tọ́ ṣẹ́kù wájú rẹ̀ òun afẹ́ bẹ́ẹ̀ anábì ní ìmọ̀lẹ̀ ni kó fẹ́rí kalẹ̀ kí yìí ó gbé yẹ̀pẹ̀ kó wá máa jẹ́ bẹ́ padà bí ìmọ̀lẹ̀ ní bẹ́ lára rẹ̀ wọn àánú ọlọ́run ní bẹ́ lára rẹ̀ wọn àmọ́ sùlámù ọkọ̀ dí wípé ọfẹ́ forí kalẹ̀ lórí ntọ́ mà pé yóò ṣe ó lè ṣe rárá nù yóò kó ń bẹ́ẹ̀ àwa ni ọgbà àtọ́yẹn kọ́ wá fi lè mọ́ ìfẹ́ kéré mi ọ̀dọ̀ tí ni àwọn ẹ̀mí ń bẹ tó yẹ pé ọba kọ débẹ̀ ẹlòmíì bá gàrú débẹ̀ yóò wá gbé àtọ́yẹn fẹ́lẹ́fẹ́lẹ́ yóò wá ní alájú ló tẹ ẹgbẹ́ àjọ àbáyé náà ìfẹ́ kọ́ dọ̀tí ni ìwọ gẹ́ni dọ̀tí àbámu mi ni ìwọ gan ọmọ yìí pẹ̀ bàbá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ bàbá fẹ́ lálẹ́ ìwà fẹ́ sùn lálẹ́ yìí àbámu mi ni bá bẹ́ẹ̀ díẹ̀ dáadáa wà lọ lè tún wẹ̀wẹ̀ gbogbo ẹ̀ dáadáa kí gbogbo ara rẹ̀ ọmọ bàbá mọ́ tán wà lọ lè sùn gbà sọ rẹ̀ nù gbọ́ gbogbo ẹ̀rọ dáadáa lọ lè sùn bàbá jíjà àárọ̀ ọ̀la wà ọ̀rà fọ́ ọ̀rọ̀ kan ẹ̀dí bẹ́ẹ̀ báyìí ọmọ mi ni ọba yìí pẹ̀ mẹ́ àtàrà yìí pẹ̀ láti dá ọ ọmọ mi ni àkàlákínà kọ́
ìyá mi ọlọ́run bá ní látara yẹ̀pẹ̀ láti dá gbogbo yín. وفيها نعيدكم ọ̀rọ̀ nínú yẹ̀pẹ̀ náà látún dá yín padà síbẹ̀ bá kú tán. ومنها nukhrijukum taratan ukhra. ọ̀rọ̀ ní bátò pẹ̀ ẹ̀sán bá dé bọ́jọ́ lè kíyàmá bá dé wọ́n ní nukhrijukum àti inú yẹ̀pẹ̀ láti tún fà yín yọ. taratan ukhra abámọ́mí ni àwọn ni ọlọ́run ó gbé àdìdí wa ní yọ lẹ́nu wọ́n jẹ́ yọ lẹ́nu kálọ̀ wọn ṣẹ̀ṣẹ̀ sí irú ẹ̀ ni abámọ́mí ni ọlọ́run ṣẹ̀ṣẹ̀ sí irú ẹ̀ ànábì ádámà alayhi salatu wa salam àwọn afáàfin àwọn àánú tíra bẹ́ẹ̀ wọ́n nípa tọ́lọ́ fẹ́ sọ̀dọ̀ ádámà ọlọ́run pe àmọ̀dáyíkà pẹ̀lú kó ìpẹ̀ wá wọ́n ló pe jìbìrìlù tó jẹ́ mọ̀dáyíkà gbalẹ̀ ló lè bu ìpẹ̀ wá ó débi ó ti bu ìpẹ̀ wọ́n ní ilẹ̀lẹ̀ ń sọkún pé má bù mí ẹni tọ́lọ̀ wọn dá látara èmi rẹ̀ tó fẹ́ bù yìí ha ó mọ̀ ti jàmbá fúnra wọn ni wọn ò ní láàánú ara wọn ó mọ̀ para wọn ni ìbílù padà ó ní ha ọ̀gbọ́n ọlọ́run nílé ìbú ìpẹ́ wọn ẹkún yìí pọ̀ bẹ́ẹ̀nu rẹ̀ ṣe mí ọlọ́run ní wọ́n mi ká ìlú wọn náà lọ́bẹ̀ àbáwọn mẹ́ni wọ́n mi ká ìlú wọn náà lọ́bẹ̀ lọ́ọ́ lè bu wa ó débẹ̀ ìpẹ́ tó sunkún ó ní ha ilé bu ọlọ́run o ẹkún yìí pọ̀ àrò yìí pọ̀ ní sàrò ni ọlọ́run ní ọ̀hún òṣòrí ibu ọlọ́run ní ìwọ Ísíráfílù lọ́ọ́ lè bu wa òun náà tún ti bẹ́ẹ̀ òun náà bákan náà ọlọ́run wá ní mọ̀láìkà ọkọ lọ́ọ́ lè bu ọ̀pọ̀ tó àtọ́jú náà ní ti ń sọ pé ìrọ̀lẹ́ yìí bó o sun gbogbo ẹkún ayé ìyàwó mi ni bó o sun gbogbo ẹkún ayé màá bù ọ ó sì bu ìyẹ̀pẹ̀ náà ọlọ́run tí wọ́n lọ màá ti wá àwọn ìwọ́n náà lọ́mọ màá ti lọ wọn. ọba mọ́mí ni ọ̀rọ̀ yá bàrà ni o láti mọ́síwòlẹ̀ àsọ àkìtàrọ̀ mẹ́mọ́ra ọba mọ́mí ni ìmọ̀nù ìpẹ̀ tí ń bẹ wájú bí tá a forí kàn àbọ̀ mọ́mí ni bí tá a forí wa kàn lérí ọ̀rọ̀ àwọn àfáà ní bàbá tí mo bá nù tí wọ́n ti kọjá ẹ̀kan oṣù àwọn àfáà ní àfẹ́ bẹ́ẹ̀ àpọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ láti síwájú. ويأتون الزكاة أعوذ بالمؤمنين بارك الله فينا جميعا ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn akẹ́ta akọ láti máa ṣe nínú ìrún òun ni àlẹ́àbùsù àfọ́mọ́ni àlẹ́àbùsù òun ni kí ẹ máa ṣe déédéé ìrún àbà ìmáa ṣe déédéé ìrún àwọn ọ̀gbọ́ gẹ́gẹ́ bí kí ẹ máa fi rògbà ṣeré ẹni bí bàjẹ́ wọ́n lọ ti fún rògbà tó kọ́ máa ṣe ilé tó máa di irun fún rògbà àwọn àlẹ́ ọ̀sẹ̀ wọn mìíràn ọjà máa fi rògbà máa tó ìgbà bá mú mi ní àkọ́dá bẹ́ẹ̀ àwọn ọ̀gbọ́ mú mi ní àwọn ìfìyà àbọ̀ fi fìyà kí ẹ máa fi aṣọ ṣe déédéé ìrún gbọ̀ngbọ̀ wọn á jẹrà ìgbà èrí ìrún ló ti mọ̀ pé tí lọ sí mistake tí wọ́n fẹ́ ní èrí ìrún gbogbo bó ti mọ̀ tó látàárọ̀ mọ̀ pé tí lọ sí mistake wọ́n ní èrí ìrún náà ojú àgbà àlejò ìṣe mistake náà ni yóò kọ̀ dáa ìmọ̀ ṣe é lérí ìrún gbogbo táǹpẹ̀ ní ìran eré àwọn àfáàní kọ̀ọ̀bárùn rẹ jẹ́ àmọ́ kọ̀ dáa àwọn mẹ́ni ìmọ̀ ṣe é lérí ìrún fi irun gbà sí rí máa fà pọ̀ aṣọ sí rí máa fóònù sí lérí ìrún àwọn mẹ́ni máa rìsífù kọ́ọ̀lù lérí ìrún ẹlòmíì máa rìsífù kọ́ọ̀lù lérí ìrún yóò wá píkì ẹ̀ yóò wá lọ́mọ sí Allahu Akbar. الذين يقيمون الصلاة eré ṣíṣe lérí ìrún àbálà kọ́ wọ́n àlọ́bàánújẹ́ o àmọ́ nínú tá àkàkà sí ìrún lọ́wọ́ àwọn ọmọ mi ní ẹlẹ́kẹ̀ẹ́fà òun ni alìkì rọ́wà tó fi rùkú ìwọ sùjú ẹlẹ́kẹ̀ẹ́fà táwọn afá kọ́ fún wa tá àfẹ́ ká sí níbi ìrún òun ni alìkì rọ́wà tó fi rùkú ìwọ sùjú dì òun ni ìmọ̀ ké Kùránì níbi ìfẹ́ríkanlẹ̀ àti bí rùkú àwọn ọmọ mi ní a kì í ké Kùránì níbi ìfẹ́ríkanlẹ̀ àti rùkú àlọ́bàánújẹ́ o ẹ̀rọ àtẹnumọ́ èyí tó bàánújẹ́ láti kọ́kà lẹ́ẹ̀kan fún wa èyí tí ó bàánújẹ́ là ń kà yìí àmọ́ àwọn afá àlàgbùdọ̀ ṣe é àfáà ní kò dáa kí ẹ máa ké Kùránì níbi ìfẹ́rí kalẹ̀ ọwọ́ ni Yasin wal Qur'anil Hakim innaka laminal mursalina ala siratin mustaqim tanzilal azizir rahim litunzira qauman ma unzira aba'uhum fahum ghafilun laqad haqqal qawlu ala aktharihim fahum la yu'minun inna ja'alna ọkùnrin kí àti ọkọ̀ ọlọ́wọ́ jẹ́ alálùbáríkà yàtí ó gbè wá ẹ̀dá amínà bàbá ní yàtí ó gbè wá Ọlọ́run lásọ pé yóò gbè wá òun torí pé ọjà àṣetà ń kéwòn ọ̀rọ̀ Ọlọ́run ni lórí tó wá sì wá gbọ́ pé àyà tí ó gbè yín bu Ọlọ́run ó gbè wá nù torí pé Ọlọ́run ló ní Yasin àbá mi náà gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba ní sọ́ọ̀tù Yasin gbogbo ẹni bá ké sọ́ọ̀tù Yasin bára bá ní ìdẹ̀kùn òde bí ẹ bá ké sọ́ọ̀tù Yasin tí sáìsì àláfíà dé kọ́nà bí ẹ bá wú bí bá ké sọ́ọ̀tù Yasin àánú Ọlọ́run ti dé ọlọ́run sọ́ọ̀tù Yasin mọ́sà gbọ́dọ̀ ní ìdílé sí wa wọ́n là mẹ́rin iwájú Ọlọ́run
gbogbo tí ń jẹ́ àwọn ọ̀tá wa lọ́mọ́sá àgbé wa lékè àwọn àfáà ni akọ kí ọmọ ké Kùránì ní rùkú àti ìfẹ́ríkalẹ̀ kódà bẹ́ẹ̀ àwọn àfáà ò faramọ́ fún wa. الذين يقيمون الصلاة ويؤتون الزكاة. ṣé ká tó ní mọ́mìnì ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bẹ̀mí bá mi lọ ẹlẹ́ẹ̀kejì òun ni mọ̀dáfà àtúlẹ̀ akábàáfáyìnì àwọn mìíràn mọ̀dáfà àtúlẹ̀ akábàáfáyìnì òun ni kíyàn máa ti nǹkan ẹ̀gbin méjì àwọn mìíràn kọ́ nǹkan ẹ̀gbin méjì tó fẹ́ jáde ọwọ́ ń tì àwọn mìíràn nǹkan ẹ̀gbin méjì tó fẹ́ jáde ọwọ́ ń dà padà pé wọ́n ti wá o lérí irun àwọn ní irun rẹ̀ bàjẹ́ a máa kọ́ kí wá nìkan méjì náà òun ni àlèbá olùwàlẹ̀gá ìtù ìtọ̀ àti ìgbẹ́ àwọn mìíràn ìtọ̀ àti ìgbẹ́ arábìnrin ẹ̀rí sóńtì ẹ̀ gbàgbé mo kà ní ìṣòro nínú tí wọ́n gbọ́ ní Bulugul Marami arábìnrin ẹ̀rí iṣó bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yín bá ń gbúrò pé ẹ fẹ́ so arábìnrin má ti já wọn o ọ̀dìgbà tẹ́ fi gbóhùn bú ọmọ mi bá ń bọ̀ àní ọmọ àrùn o àní òun ó máa ń bọ́bá yẹn ń jáde bọ̀ náà àmọ́ bá bọ̀ àwọn rò pé arábìnrin àwọn rò pé mo fẹ́ so fa ọ̀rẹ́ mi ń bẹ yọ̀ bí yẹn máa ń rò pé ara mi yìí ń ṣe gbà tí mo fẹ́ so mo fẹ́ iṣu fẹ́ jáde fa bí ọba ti jáde tó o ti gbọ́hùn bú àbí kọ́ gbóhùn àtẹ́gùn pé ṣé àwọn mẹ́rin lẹ́yìn mi bẹ́ẹ̀ fúnlẹ̀ lẹ́yìn dágbà ẹlọ́mi yóò júlẹ̀ ní àbá ẹ̀wọ̀n àti pé tàtàlà ní talẹ́ ní báyìí ọlọ́run oorun yóò wá ní dáa ọba mẹ́rin anábì níbi ẹ̀ bá ti gbọ́ oorun tẹ́ ẹ̀ ti gbọ́hùn àtẹ́gùn tẹ́ ẹ̀ ti gbọ́ ohun só anábì ní ẹ̀ mẹ́ja rùn anábì ní àlọ́ láàrin ìbàjẹ́ o ṣé ká sọ̀rọ̀ mọ́mí ni èyí táwọn ń gbé ni pé mo dá àfọ̀ àtọ̀lẹ̀ àkọ́bàfẹ́ yìí ni ìmọ̀ wá dá ìgbẹ́ padà àti ìtọ̀ ń gbọ́ lérí irun ọ̀wá ń rún mára àwọn afọ ọsẹ mọmí ni àwọn afọ ọkọ àlákàrí rẹ báyìí ànábi ni àwọn afá ní kò dáa àwọn anẹgàrí yìí ló pé ẹnu ọkọ títí gbogbo ẹ báwọn mi ni ìgbẹ́ ẹgbẹ́ wọn àwọn afáàsì òsì náà ẹka mi lòlò ìgbẹ́ wọn gbàgbé wọn lágbára ni ilé ni ló fẹ́ mọ gbígbẹ́ bá délé lòlò àbáwọn mi ni dáná rẹ lọ lè yàgbé lọ lè sí bẹ̀rẹ̀ nítorí bá dé torí bọ́ lágbára ìfìnúlẹ̀ lọ́lẹ̀ tọ̀ bọ́bá tọ̀ náà lábẹ́ bá dé ìwọ̀n wa bá mi lọ àwọn àfáà ní bọ́bá wa pa á mára ìrìn rí ọ̀gbà jẹ́ o àmọ́ àwọn àfáà là kọ́ níbi ìrún. الذين يقيمون الصلاة ويؤتون الزكاة. يا أبي المؤمنين ẹlẹ́ẹ̀kẹjọ láti máa wá lọlé àbíkọ̀ ẹ̀ká máa lọlé báyìí ẹ̀ká máa lọlé ká lọlé sinmi ẹ̀ wọ́n sà sọ́wọ́dẹ̀ sọ lórí àtẹ̀tẹ̀ ń kó àtàwọn lọ́lọ́ jẹ́ alálùbáríkà wà ámìnà masha Allah la quwwata. àwọn ìmọ̀mìnì ẹlẹ́ẹ̀kẹjọ òun ni asọ́látù àbàgbọ́ bí hadrati ta'ami òun ni ká gbóúnjẹ kalẹ̀ ká máa kírun àwọn ọmọbìnrin rọ́bà yẹ báwọn àwọn alákọ̀ bóúnjẹ ló bá jẹ ní ọjẹun nínú ló bá kí ni ẹ̀rùn ló kíkàn àwọn ọmọbìnrin àwọn ẹ̀jẹ̀ sáré kírun yìí kí n bá fi ló jẹjẹ àwọn àyè sáré kírun àwọn èdè tí ò dáa ni àwọn ọmọbìnrin ẹ̀dúndé mi ẹ̀dàpọ̀ mẹ́tì lọ ẹ̀jẹ̀ sáré kírun àyè sáré kírun dáàbò mọ́ fọlọ́ bí ọ dáàbò fọlọ́ mọ́ máa wí má ẹ̀dàpọ̀ ẹ̀dúndé mi ẹ̀ má ti jẹun ẹ̀jẹ̀ sáré kírun yìí ná ní bá kí náà àmọ́ sáré kírun àyè sáré kírun àá farabalẹ̀ kírun ni jẹun rẹ tán bá farabalẹ̀ jẹun tán wọ́n farabalẹ̀ wá kírun fáwọn mẹ́ni bàbá farabalẹ̀ jẹun tán wọ́n farabalẹ̀ wá kírun báwọn afá àti ní àṣínú àbáwọn mẹ́ni báwọn afá àti ní gbogbo ń tọ́ èyí tán ní a máa ṣe mu bàbá ní àwọn kan wọ́n ní a máa wá ṣe mìíràn èyí tán ní a máa ṣe gbogbo méjì tó ta kàkàlẹ̀ àbáwọn mẹ́ni gbogbo mẹ́ta ni wọ́n ní ká máa ṣe yìí àwọn tó bá gé ìdàkejì rẹ̀ àwọn mẹ́ni ìkan tán ní ká máa ṣe bí àkọ́kọ́ ní sìn ìkan tán náà máa ṣe pé kò dáa yìí ìwà fílẹ̀ làfẹ́ ká máa ṣe o ti gbọ́ tí mo fẹ́ sọ yìí ìfilẹ̀ ká máa ṣe táwọn àfáà ní ká máa ṣe tá a fẹ́ ká ṣe nù lọ́mọ́sá sàánú wa o lọ́mọ́sá fọ̀rọ̀ sí yìí wa amínà ètò yìí tó wa ní Malol Adini náà lẹ́ ń gbọ́ yìí lọ́mọ́sá fàlbárkà sí Nigeria latest Islamic lecture ọlọ́dún dákun mọ́sá bá gbòòrò rẹ̀ bí bá ní kọ́ lọ́n gbòòrò rẹ̀ ọlọ́kọ́ fàlbárkà sí lẹ́yìn wọn lọ́wọ́ fàlbárkà sí gbogbo àtàwọn wájà kejìlú ayé lọ́kùnrin lóbìnrin lọ́mọ́sá sàánú wa o وعلى ونرد الأبرار ومشابه شيئا لهم وعشان ولا براري أتي أشري ولا ما شاء الله ولا قوة
afawa bil mu'min lo jara lal barka amin mi o ma yayina Abdul Ghaffar Ishaq Ghuruwi al adabi lo jara al barka o lo jara al barka mawlid nabi wa de tabab bil mu'min lo masa bawashi ti bidai ti ka fa ne ka wa ni hello lo jara al barka wala amina la hawla la quwwata ba wani bukata musa ko bukata ba wani suru musa ka suru ko fún wa amina la hawla la quwwata allahumma ya wali al waba ya kashif al bala ya dafi al bala صرف عنا الوباء بجاه سيد الورى صلى الله على محمد صلى الله عليه وسلم سبحانك اللهم يا من أظهر الجميلة وستر القبيح ولم يأخذ بالجريرة ولم يعتق الستر يا عظيم العفو يا حسن التجاوز ويا واسع المغفرة ويا باسع الدين بالرحمة ويا سامع كل النجوى ويا منتهى كل شكوى ويا كريم الصفي ويا عظيم المن ويا كثير الخير ويا دائم الفل ويا مكيل الأثارات ويا مبتدئ بالنعم ولا شكاكها يا ربي يا سيدي يا مولاي يا ربي يا سيدي يا مولاي يا ربنا يا سيدنا يا مولاي يا مولانا ويا قد ركبتنا نسألك اللهم ألا شوي خلقتنا ببلاء الدنيا ولا بعذاب النار ولا بعذاب القبر ولا بعذاب يوم القيامة رحمنا برحمتك يا أرحم الراحمين يا رب العالمين تحصلنا بالله الذي لا إله إلا هو إلهنا وإله كل شيء واعتصمنا بربنا رب كل شيء وتوكلنا على الحي الذي لا يموت وصرفنا شر بلا حول ولا قوة إلا بالله حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا ربنا العباد حسبنا الخالق من المخلوق حسبنا الرزاق من المرزوق حسبنا الذي هو حسب كل شيء حسبنا الله وكفى سمع الله لمن دعا ليس وراء الله مرمى حسبنا الله لا إله إلا هو عليه توكلنا ورب العرش العظيم تعصلنا بدل العزة والجبروت وأسرار الملكوت وتوكلنا على الحي الذي لا يموت اللهم اصرف عنا هذا الوباء وقنا شر الردى ونجنا من الطعن والطاعون والبلاء بلطفك يا لطيف يا خبير إنك على كل شيء قدير عبد المؤمنين اللهم رحمتك أرجو ولا تكلنا نفس طرفة عين وأصلح لي شر كل لا إله إلا أنت أواخر سورة العشر سبع لجاء وأفوا كما كي ونبامكي gbogbo àwọn tí ń gbọ́ wa jáde ayé gbogbo tí ń jẹ́ ìpàdé fún wa ọlọ́mùsàbà sọ́dẹ̀ ní gbogbo òṣèlú wa lọ́sọ̀tà kó síwájú ọlọ́run ọlọ́mùsàbà kápó fún wa àmín gbogbo ẹ̀ tí ń pa wa láyà bá a fi ìrọ̀rùn bá a fi rọ́pò rẹ̀ àmín gbogbo ní ara ní ìṣẹ̀lẹ̀ fún wa láàbùn bá mi kẹ́ bá mọ́ mẹ́rin pẹ̀lú gbogbo àwọn àbíyà àmín ọlọ́mùsà ni ọ̀ṣẹ́ bí bá ti ń kì í yóò. والله الذي لا إله إلا هو ọlọ́dún tó lè àbúrò rí gbàngbò ọlọ́mùsà bá gbòòrò rẹ̀ o. عالم الغيب والشهادة وأتانكو ولك جبا يتمسى سوى سوري وما ولا دارو ولا آمين ما جوري وما كون واتقوا بولون ولا لا إله إلا الله والله الذي لا إله إلا هو الملك àwọn aláàánú wa rọ́wọ́ lọ ọ̀pọ̀ mọ́sàbá sàánú wa gbàdúrà wa lọ́kọ̀ọ̀kan ní kọ̀rọ̀ ní gbàgbà ọlọ́mọsàbá gbà á wàlá àmínà wàlá àmínà wàlá àmínà ọ̀bìnrin mọ́mìnì ọlọ́mọsàbá gbàdúrà wa ìwájà sallallahu alaihi wasallam gbogbo tí wọ́n ń kó ẹjáde orí bẹ́ẹ̀ gbogbo wa la dákọ̀ àyẹ̀mí kálẹ̀ láì dákọ̀ sallallahu alaihi wasallam wa ìwájọ́ jẹ́ mẹ́sàn-án wọ́n agbára rẹ̀ tí ń bẹ lára mẹ́sàn-án wọ́n láàánú rẹ̀ tí ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ lọ́nà dákun gbogbo òṣùrọ̀ ayé wa lọ́mọ́sà kápò fún wọn gbogbo àwọn gbogbo tí ń jẹ́ gbígbà bẹ́lọ́hùn wa tá à ń bẹ́lọ́hùn lọ́mọ́sà bá yá gbogbo òṣùrọ̀ wa lọ́mọ́sà kápò fún wa
wọlá àmín bí ọlọ́run táàrọ̀ wá bá kù sí mọ́sà mójúkò fún wa já sí rárá yọ ọlọ́run wá já lóko lẹ́mí gbógun wọlá àmín gbogbo àwọn jẹ́mọ́ wa lọ́rọ́dọ̀ tó làbọ̀ ọlọ́mọṣàbà gbàdúrà yín ọlọ́mọṣàbà gbàdúrà yín gbogbo ẹni tó lù rẹ̀ ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́mọṣàbà ń dùn wọ́n nú ọlọ́mọṣàbà ń dùn wọ́n nú gbogbo ẹni rẹ̀ ń dùn báyìí ọlọ́run dákun mọ́jú ìbànújẹ́ o wọlá gbólóhùn sallallahu alaihi wasallam mẹ́sàn-án mẹ́ta ọlọ́mọṣàbà gbà bẹ́ẹ̀ ẹ̀yà jọ ìpè sallallahu alaihi wasallama sallallahu alaihi wasallama sallallahu alaihi wasallama sallallahu alaihi wasallama صلى الله عليه وسلم 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 آمين آمين صلى الله على محمد اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتأكيدنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على درجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة بدل الممات يا عزيز يا غفار يا رب العالمين إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا 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 الله معنا